Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin Muslims brothers and sisters mi, ṣáwẹ̀ ń lọ ẹ̀mí àṣìká. Kíákíákíá mo ní kí la máa fi ṣe ìṣínú tèní tapioca pẹ̀lú mílìkì àti àgbọn tó yọrantí. Báwo la ṣe ń ṣe jọ? Ẹ lọ sọ́jà kẹ́ ra tapioca, kẹ́ wá soak fún more than 5 hours. Lẹ́yìn yẹn, kẹ́ wá ọ̀rá bomi díẹ̀ sínú pot, ẹ jẹ́ kó hó, kẹ́ wá máa add soak tapioca yẹn sí. Kẹ́ wá ọ̀rá fi sugar sí, kẹ́ wá cover on a very low heat torí tapioca máa ń tètè jóná. After about 2 minutes, kẹ́ wá ṣí. Báwo lẹ ṣe máa mọ̀ pé ó ti jiná? Òun ni pé tapioca tẹ́ soak yẹn, ìyẹn funfun tẹ́lẹ̀. Àmọ́ èyí tó bá ti ṣe kíni tó bá ti jiná, ojú ẹ̀ máa sọ̀kalẹ̀, ó máa ti translucent. After that, kẹ́ wá ọ̀rá add chopped coconut yín sí, ìyẹn àgbọn. Kẹ́ wá stir thoroughly for some seconds. Kẹ́ wá gbé kúrò lórí iná ní kíákíá. Kẹ́ wá serve pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ mílíkì. Abẹ́rẹ́ rí pé iftar